dókítà àti ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ́tà àti mójútó irú nǹkan bẹ́ẹ̀. Gbogbo nǹkan kan ni oògùn àbí tí wọ́n bá ń ṣàṣeyàn, and this will now lead me to desperation in women. Nígbà tí Àdùkẹ́ pè mí ní on the 2nd August 2nd ní Àdùkẹ́ ṣẹ̀ṣẹ̀ ń láwùn. Àdùkẹ́ ò láwùn fún mi pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ọkọ òun léwu jáde kò lé. Especially if you are a celebrity, if you are a star, ìwọ̀nba ni kó mọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì síwájú àwọn tí wọ́n ń pera wọn léèyàn náà lọ. Ìwọ̀nba ni kó mọ̀ jẹ́ kí ẹni tí ó pera léèyàn náà kó mọ̀ fi ọwọ́ lé e lórí, because you as a star, you as a celebrity, ògo tí ń bẹ lára rẹ̀ hùn, púpọ̀ nínú àwọn people yìí náà wọ́n á máa ṣe kí ni wọ́n fẹ́ gba tara rẹ̀ tẹ́lẹ̀. Dókítà àti ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ́tà àti mójútó irú nǹkan bẹ́ẹ̀. Nígbà tó ti confess fún mi mo ṣe ní máa bọ̀. Ọlọ́run dẹ̀ rí pé orí alóore la wà yìí, àìmọye òbí àìmọye ìyá wọ́n lè testify sí àtẹ̀yìntà tún gbà sáyìíká ibi tó ṣà ti mú nǹkan nìyẹn ẹ̀ ti mú wá adẹ̀ mú sílẹ̀ bí ọlọ́dẹ̀ fún lálàáfíà ó dẹ̀ ń ṣe dáadáa níbẹ̀. So ó yé Ọlọ́run torí ọgbẹ́ ọkàn ní ìbànújẹ́ ọkàn dẹ̀. Báwo ni àárín àti àwọn tí wọ́n jẹ́ maternal side ẹ̀ pátánà lẹ́yìn ẹbí bàbá ní àwọn ẹbí ìyá ńkọ́ kí làjọṣepọ̀ yín tó káàdì ìṣẹ̀ tí mo wà tí ẹ ti ń bọ̀ wá èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pàápàá nínú ẹbí Ọ̀ṣọ́bà ọ̀rọ̀ wọn ti ní tó tabá gbá tó tabá wò pàápàá bí àwọn kan ti ṣe wà pé bí wọ́n ti ṣe ń gbé kíní kiri ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá ti wá rí báyìí àfi ká tọ ọlọ́rọ̀ lọ ẹnu náà ni ó ti dùn ẹnu náà ni a ti lè gbọ́ dáadáa mọ̀mọ́ ẹ kú aláfẹ́ra kù ti Tọ́pẹ́ ọmọ Ọ̀ṣọ́bà ọ pẹ̀lú ògbọ́dọ̀ ọlọ́ba adáwó lé ìdónú nínú mọ̀lẹ́bí mà ẹ̀rọ mà màmá Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Kẹ́hìndé Ọ̀ṣọ́bà tó kọjọra wọn ni àbí ìbátan gidi ni. Ẹ ṣe sà ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá ṣé mo ń pé àwọn surname kan máa ń wà tó jẹ́ pé wọ́n máa ń pọ̀ wọ́n lè má jẹ́ ọmọ ìyá kan náà wọ́n lè má jẹ́ ọmọ bàbá kan náà wọ́n lè má jẹ́ ọmọ tẹ̀gbọ́n wọ́n lè má jẹ́ ọmọ tàbúrò ṣọ́rọ̀ mi yé yín but the same surname ni wọ́n jọ ń jẹ́. Bó wà lẹ bí yẹn bẹ́bí yẹn ṣe tóbi tó ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá ọmọ Abẹ́òkúta kan náà ni wá ọmọ Korowa kan náà ni wá ní àdúgbò. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. A jẹ́ pé tọ́mọ́ rí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ni tẹ bá mú mọ́ra kò sí àṣìyà ń bẹ̀. ọmọ ilé ni mo mú mọ́ra. Torí orí ètò yìí èmi ti bèrè orí gbà Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe tíátà Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó jẹ́ olóṣèlú ńlá bó làjọṣepọ̀ ní. bàbá wa nìyẹn olórí ẹbí pátápátá nìyẹn. Bí Tọ́pẹ́ ṣe wá padà súnmọ́ yín ìgbà orí lè ṣẹlẹ̀ yá mo fẹ́ mú yín ní ìyá tí mi nímọ̀ yẹn mo fẹ́ rí lára Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Tọ́pẹ́ ti ń súnmọ́ mi láti 2024. Nígbà tó yá ó tún ṣeré lọ ó padà wá ní 2025. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Tọ́pẹ́ ti ń súnmọ́ mi ló tún máa sọ pé Mommy, I want you to adopt me. Ìgbà tó padà wá ní 2025 mo fẹ́ bínú mo tún fà mọ́ra gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. Àwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa fúlì pé a bẹ̀rẹ̀ sí ní chat ìyá àti ọmọ láti May 2026. Bí oṣù mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Chat yẹn ó lágbára ẹni tó bá wà láàrin wa kò lè sọ pé bóyá bí oṣù mẹ́ta sẹ́yìn torí a ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. So a continue láti bẹ̀rẹ̀. Ǹjẹ́ tiẹ̀ láǹfààní láti rí kẹ̀lẹ́ jókòó sọ̀rọ̀? A ní àǹfààní láti ríra ṣùgbọ́n ìbáṣepọ̀ wa ó ju àǹfààní à ń ríra wa lọ. Ṣé òyìn fẹ́ wá ní àdúgbò ni? A lè má sọ̀rọ̀. A máa sọ̀rọ̀ a ṣàlàyé fún mi ohun tó bá ń ṣe mí náà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ ó ń carry mi along. Èmi náà dẹ̀ ń carry along àjọ ń sọ̀rọ̀. Bóyá due to iṣẹ́ ẹ mọ̀ ìgbà mi ò lè lọ location
ó lè má jẹ́ kó ráyè ọ̀nà wa dẹ̀ jì síra wa Ìjẹ̀dẹ̀ ni mo wà Lẹ́kí ló wà ó lè má jẹ́ kó ráyè àti rí mi ìjọ tí mo tún wá kàn nípa pé à ń láti ríra tí òde kan pa èmi àtàwọn àbúrò ẹ̀ pọ̀ ó yá máa bọ̀ níbẹ̀ wọ́n máa ṣọ́ ń bẹ̀ mo ti raṣọ tiẹ̀ gbáṣọ tiẹ̀ kó máa bọ̀ kò tún láǹfààní àti wá. tó tiẹ̀ gbáṣọ yẹn ṣé wọ́n mú fún. kò rí aṣọ yẹn gbà òun àti dispatch tó ní ágúmẹ́ǹtì rẹpẹtẹ táṣọ ṣàṣẹ rábàdàbà aṣọ yẹn padà wá bá mi wọn tún bá rí lórí ọ̀rọ̀ aṣọ ní màámi ẹ má bínú. wọ́n ní nǹkan wà sọ nípa wòlíì tí ayé ń gbọ́ tó ń rí tó ń lò dára pé àwọn tí wọ́n kàn sí wọn ń jẹ́rìí ságbára tí Ọlọ́run bá tó fún yín àdúpẹ́ ìyìn tí Tọ́pẹ́ wá rìn mà spiritually ojú rẹ̀ fi wò ó ẹni tó ó mú yín bí ìyá ẹ mú bí ọmọ wá sórí ọ̀fẹ́ àti ríra bẹ́ẹ̀ni spiritually ojú rẹ̀ fi wò yẹn mà. mo ojú tí mo fi wò yẹn ni pé àkọsílẹ̀ láyé yìí kò ní tàsé a lè mọ́kọjọ Ọlọ́run lọ kó ní ohun tá a lè máa rí Ọlọ́run yìí ń rí jù wá lọ bí Ọlọ́run ṣe kọ́ ló ṣe rí tọ́lọ́run bá ńlá máa ríra a máa jọ wà pọ̀ àkọsílẹ̀ Ọlọ́run máa wá sí ìmúṣẹ bọ́lọ́run ṣe kọ́ ṣùgbọ́n ìbáṣepọ̀ wa tá a bá ń ríra gan tá a jọ ń sùn tá a jọ ń jí mi rò pé bóyá a tún lè máa jà ní ìṣẹ́jú níwọ̀nba àgbà tá a jọ wà ìfẹ́ la fi jọ wà Ọlọ́run dẹ̀ fi ohun ara wa ṣe ìtùnú fúnra wa pé tó bá gbọ́ ohùn mi ìtùnú ni fún tí bá gbọ́ ohùn ẹ̀ ìdùnnú ni fún mi. èyí táwọn kan bẹ́ẹ̀ kiri pé kérúbù ni mọ̀mọ́ ló tọ́ ṣùgbọ́n ọkọ ṣẹlẹ̀ àbí ìjọ aláṣọ ogun wọn ti papọ̀ náà di pàǹpálẹ̀ lórí ni tó bóòlù ṣe lè gbé ẹ̀ lé ṣọ́ọ̀ṣì màmá tí ò ní rí màmá pé ìmùlẹ̀ kan ti wà níbì kan ní gbélé nǹkan mà táwọn kan gbé káàkiri ẹnu. àìní àròjinlẹ̀ ẹ lè mọ̀ pé àwọn èèyàn way of thinking oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ thinking faculty ẹlòmíì lò mi ò mọ ọkọ Tọ́pẹ́ rí èrí àríra láyé rí ọ̀sẹ̀ tó yẹ kó wá rí mi ní Tọ́pẹ́ jáde láyé ọ̀sẹ̀ tó yẹ kí ọkọ ẹ̀ kó wá rí mi ọ̀sẹ̀ yẹn ní Tọ́pẹ́ jáde ní ayé ọkọ ẹ̀ ti bá mi sọ̀rọ̀ èmi àti ọkọ Tọ́pẹ́ ò kì í ṣọ lọ́rọ̀ èmi àtàdùkẹ́ ọmọ mi tí mo gbà tọwọ́ tẹsẹ̀ lọ lọ́rọ̀ so láìpẹ́ ìtẹ́mi àtọkọ sọ̀rọ̀ nígbà tí Àdùkẹ́ ṣàlàyé fún mi tó Àdùkẹ́ ò fi inú hàn mí pé nígbà tí Àdùkẹ́ pè mí ní on the 2nd August 2nd ní Àdùkẹ́ ṣẹ̀ṣẹ̀ ń láhùn Àdùkẹ́ ò láhùn fún mi pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ọkọ òun léhùn jáde kò lé ìgbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ gan tí mo ní gbé aago fún ọkọ ẹ̀ ó ní màámi ẹ jẹ́ ń sẹ́ǹdì nọ́mbà wọn sí yín ó dẹ̀ sẹ́ǹdì nọ́mbà ẹ̀ mo dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó wá rí mi o ọ̀rọ̀ wà torí ìgbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ Àdùkẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ ọ̀rọ̀ ìyá sí ọmọ. ṣé nípa ọkọ ẹ ni àbí nípa ti tó jẹ́ ẹ̀dùn ọkàn tiẹ̀ sí rẹ̀. ó ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ àwọn àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ tí wọ́n yọ òun lẹ́nu àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ìyẹn ó ti fi 2004 sọ̀rọ̀ ìyẹn rí. tó ṣe lọ́rọ̀ máa yẹn ń gbà náà lọ́rùn àbí. ó ti towards end yẹn ó ti sọ fún mi rí pé wọn ò bá àwọn rẹ̀ ó ti sọ̀rọ̀ yẹn rí èmi dẹ̀ wò pé gbogbo yẹn common káàkiri síbi tí ò ti ń ṣẹlẹ̀ with time gbogbo ẹ̀ máa wà okay ebi pa tún sọ mo tún sọ fún mọ tí mo sọ pé ẹ tó bá ti bímọ nísìnyí ẹbí ti máa ó máa die down ọkọ bẹ́ẹ̀ yẹn ìyẹn mo ṣe ní kọ́kọ́ wá rí mi ọkọ dẹ̀ agree pé òun máa wá pé òun á pè mí ní ọ̀sẹ̀ tí Àdùkẹ́ jáde láyé yẹn ìjọ tó ń bá máa wá òun máa jẹ́ kí n mọ̀ inú àwọn text message Àdùkẹ́ náà ó wà ń bẹ̀ pé ọkọ mi ní kí n máa bọ̀ lọ́dọ̀ òun òbí yẹn ṣe jẹ́. ìjọ tó wá jẹ́ láìsí máa kí ló ṣẹlẹ̀ ní ọ̀nà wà. mi ò sí nílé Àdùkẹ́ fúnra rẹ̀ mọ̀ pé mi ò sí nílé pé máa délé báwọn ni nítorí ibi tí mo lọ kì í ṣe jẹ́ ẹ̀ gangan níjọ́ tí ó jẹ́ àkọ́kọ́ tí máa lọ síbẹ̀
bàbá aládùúrà ṣaláìsí wọ́n dẹ̀ jẹ́ godfather fún mi. For good 8 days la fi ń pààrà ibẹ̀ láti máa lọ máa bọ̀ fún service of song tí gbogbo ìyànẹ̀sí wọn lọ ń ṣe níbẹ̀. Abúlé Ẹ̀gbá ni mo wà. Ìjọ Tuesday yẹn tún wá jẹ́ unification meeting tí gbogbo unification máa nípàdé pọ̀ níbẹ̀. Ibi tí mo dẹ̀ ń jókòó sí iwájú ni, kò ń ṣe ibi tí mo lè máa gbé kọ́ọ̀. Kí n tó jókòó ká tó bẹ̀rẹ̀ meeting yẹn ni mo ti pè pé ṣé tí kò lé, tó tún sọ fún mi pé bátìrì mọ́tò, mo ní ṣe ká ra bátìrì mọ́tò, ó ní ká má rà, ó láwọn máa ṣáta mọ́tò. So mo ti lọ́kàn pé ó ń bọ̀, mo dẹ̀ ti lọ́kàn pé tó bá dé á dúró dè mí máa bà á nílé ní church. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n máa pè mí a ti bẹ̀rẹ̀ program, inú báàgì ni fóònù mi wà. Ẹ̀mí mi kàn yọ fóònù yẹn ni mo rí pé ó ń vibrate mọ́ báàgì yẹn. Mo dẹ̀ yọ DPO ni mo rí tó pè ló pè. Ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí pé àbí àwọn ọmọ tó wà nílé àbí nǹkan kan ó ṣẹlẹ̀. Mi ò lè gbé, n bá text DPO pé mo wà ní service, but ó wá reply mi pé it's very urgent. Mo wá ń dúró kán gbé orin kan ní service yẹn kí n lè pé torí mi ò lè kúrò ní, mi ò lè rí ọ̀nà jáde níbi tí mo wà, níbi tí mo jókòó sí. Mo ṣe wá gbé orin bí mo ṣe pé DPO nìyẹn ló wá ní ẹ̀sùn Tope Osoba ń bí ó ní ọmọ yín ni òun jẹ́, ọ̀dọ̀ yín ló ń bọ̀. Mo ní lóòótọ́ ni ọ̀dọ̀ mi ló ń bọ̀. Ẹ wá ní kí ló ṣe? Mo ní kò sí nǹkan kan, pé gbogbo ẹ̀ náà lágbára Ọlọ́run máa ká, pé ẹ jẹ́ kán dúró dè mí, màá wá gbé kó ń bẹ̀ fún ara mi. Mo ní ẹ bá mi tọ́jú ẹ̀kẹ́ tí kí àwọn màá wá síbẹ̀. Ìgbà tí mo wá rí pé táìmù ń lọ, kí n má kàn dá wọn dúró jù síbẹ̀, mo wá pè wọ́n, mo ní ẹ máa lọ sí church, màá wá bá yín ní church. Nígbà tó máa dé church, wọ́n ti bẹ̀rẹ̀ service of song. Lẹ́yìn program tí wọ́n parí láàárọ̀, fóònù mi ti wà ní báàgì mi. Ìgbà tí máa yọ fóònù mi, mo ti rí miss calls wọn, mo dẹ̀ pè wọ́n padà. Mo ní bolẹ̀ wà, wọ́n láwọn ti pè yín mà, wọ́n ní mo wà ní program ni, wọ́n ní àwọn ti ń lọ, mo ní bolẹ̀ ń lọ, mo ní ẹ dá Tope padà sí ṣọ́ọ̀ṣì. sí church. Wọ́n wá ní àwọn ò dá Tope padà, pé àwọn ti ń lọ. Ẹ ló mà, ta ló ṣe lè fún yín mà? Mi ìmẹ́ tó gbé fò bí àdírẹ́sà ní bọ́ṣà ni wọn kì í ṣe Tope. Wọ́n á ní àwọn tí ń lọ, bóyá náà wọ́n ti dé ibì kan ṣá, báwọn ń lọ sí hospital lọ́sẹ̀ àsọfún mi pé àwọn ń lọ. Mo lókè ti yọ, bọ́ mi ò rí kọ́ wọn. Gbà tó dẹ̀ di àárọ̀, lọ́tà mi ló ń ṣe àwọn strange things kan, ó kọ́kọ́ gba kọ̀ọ̀kan, ó pariwo. Mo ní kí ló ṣẹlẹ̀? Gbàgbà tí wọnú mọ́tò ó ti gba kọ̀ọ̀kan, ó ṣe gbà òun ti mọ̀ àbí? ó dà pé òun ti mọ̀, kò dẹ̀ sí ohun kankan. Ó tún gba kọ̀ọ̀kan ní mọ́tò tó ṣe bákan, bí mi ṣe gbé fóònù mi nìyẹn. Mo wá ń bá pè wọ́n. Yádrẹ́sà yẹn ló ń pè títí tó fi gbé Tope, tó fi gbé kó lé. Nọ́mbà ẹ̀ wà ní ọwọ́ mi. Mo wá pè, ló bá ní wọ́n máa pàpàkú lánàá. Language yẹn wá ó ṣe bákan lára. Mo wá ní irú kúkú òṣìwò nìyẹn tí mo ti ẹ̀ bára jẹ́ tí mi ò gẹ̀ẹ́tì ara mi bá já kó lórí aago, bá pe ọkọ Tope. Mo bá ní bolo wà, ó bá lò wọ́n. Mo ní Tope ńkọ́? Ló bá ní wọ́n sọ pé ó kú. Mo ní bolo wà, ó ní police station. Mo ní ó dẹ̀ tí ìwà Tope lọ. Ló bá gbé fòfò obìnrin kan, bóyá ọlọ́pàá nìyẹn ṣá. Ló bá ní àwọn ẹ̀gbọ́n Tope wà pẹ̀lú ẹ̀, máa ní pé sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀sìn. Ó wá sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀sìn. Àṣà àwọn ẹ̀gbọ́n yẹn wà pẹ̀lú Tope lánàá tí wọ́n fi wá sí church. Wọ́n jọ dé ṣọ́ọ̀ṣì yín ni? Bẹ́ẹ̀ ni, lọ́dọ̀ mi. Làwọn àǹtí yẹn wá ṣàlàyé fún mi pé àwọn jọ débẹ̀ lánàá ni, pé ńgbà táwọn dúró dè mí, táwọn á rí òbí Tope ṣe é ṣe. Torí láàárọ̀ tí Tope bá mi sọ̀rọ̀, àlàáfíà ara, even in the police station tó bá mi sọ̀rọ̀, àlàáfíà ara ni ó fi bá mi sọ̀rọ̀. I could remember tí mo sọ pé Mark Psalm 23 pé the Lord is my shepherd, I shall not want. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kà lọ lórí fóònù yẹn. Mo ti ẹ̀ṣẹ̀ rántí sí ni tó bá mi sọ̀rọ̀ dáadáa. Ó bá DPO ṣeré, tọ́jọ́ sọ̀rọ̀, tọ́jọ́ ṣe gbogbo ẹ̀, kí DPO tó náà fún ọ lówó kọ́ lọ ra
snacks pé kọ́ má ra tẹ̀gbẹ́ títì fún ti eatery mi kọ́ rà fún so mi ò lè ro bí ṣọlọ́mọ fẹ́ rokú sọmọ ẹ̀ ní adìyẹ téèyàn ń sì gan ènìyàn ní rokú sí tọ́kílẹ̀sì ọmọ so mi ò ro nǹkankan pé nǹkankan pé Tọ́pẹ́ ikú jìnnà sí gbogbo nǹkan tó wà nílẹ̀ níjọ́ yẹn bí kan dé church kan dúró dèmi ni kí wọ́n bá wọn níbẹ̀ so láǹtí ẹ̀ wá ṣàlàyé fún mi pé kò wà comfortable mọ́ pé làwọn ṣe gbé lọ wọ́n ní ayáàdẹ́sà òde pè mí anybody òde pè mí pé Tọ́pẹ́ ṣaláìsí kankan bẹ́ẹ̀ yẹn so aṣáà sọ̀rọ̀ yẹn síbẹ̀ ṣá bàbá ọkọ ẹ̀ wá pè mí pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ èmi wá rí fásitì ọkọ ẹ̀ pé kọ́ pé àwọn àǹtí ẹ̀ bàbá ọkọ ẹ̀ wá ní pé gẹ́gẹ́ bí ìyá sí ọmọ pé èmi làwọn máa pè mo ní ẹ pé àwọn àǹtí ẹ̀ náà pé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ ọmọ yín ló fún mi ní nọ́mbà pé wọ́n pè bàbá yẹn ṣáà sọ̀rọ̀ pé kò tiẹ̀ wá yí àwọn bíbá àgbàlagbà ni wọ́n prolong ọ̀rọ̀ yẹn much mo ṣáà ní pé ẹ lọ pa àwọn àǹtí ẹ̀ so mo rí bàbá yẹn lọ pé àwọn àǹtí ẹ̀ tíyìn àtàwọn àǹtí ẹ̀ bá pera wọn ní ọkọ ẹ̀ wá kò ì dé ọ̀dọ̀ àwọn kò tí ì wà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so a ṣáà ń sọ̀rọ̀ mo á rí i pé wọ́n ń ṣe a lot of program mo á gbọ́ tí ọkọ sọ ń pé police station ló kú sí DPO náà ti gbọ́ pé wọ́n ṣe program pé police station ló kú sí báwo ṣé òkú ẹ̀ náà wá gbé lọ sí church. lórí ọ̀rọ̀ òṣèrébìnrin Tọ́pẹ́ Osoba tí wọ́n ṣaláìsí kọ́lọ́n bá wa tí àǹtí yẹn sí afẹ́fẹ́ rẹ̀ because this is an actress that almost all of us love especially for her soft spokenness and all àǹtí yìí lè má ṣe kọ́ ẹ̀ má ṣe ọmọ ta but you still fall in love with her character because of her soft spokenness. So ikú yẹn really dùn it really hits especially when you know everything she has gone through medically and then now that she's trying to come back. ṣe rí lóòótọ́ mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo nígbàgbọ́ nínú pé èèyàn kan lè ṣe èèyàn kan lè sàṣeyàn kan kíní kan ṣe èèyàn kan bẹ́ẹ̀ because Ọlọ́run bá náà sọ ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ò dá èèyàn àtàlùjọ ní bí kò ṣe kí wọ́n máa sin òun bá a ṣe rí èèyàn tí ń rán èèyàn gbẹ̀rẹ̀ iṣẹ́ kó lọ lè bóun pa èèyàn kan kó lọ lè bóun sàṣeyàn kan bẹ́ẹ̀ náà la rí èèyàn tí ń rán àwọn àlùjọ níṣẹ́ kí wọ́n ṣerú àwọn iṣẹ́ bíi so I understand and I believe in that concept of èèyàn kan lè sàṣeyàn kí nǹkan máa ṣèyàn. But I don't want to go into the details of everything that everyone is now saying pé bákan ló ṣe ṣaláìsí bákan ló ṣe kìnìkan. I want us to focus lórí nǹkan tí mo fẹ́ sọ yìí. You see, one thing I've understood ni pé a lot of us are underestimating the power of brainwash. I think nǹkan tó ń ṣẹlẹ̀ mi sọ pé bóyá wọn pastor yẹn ò sá sí ẹni yóò àbí kìnìkan but a lot of you are underestimating the power of brainwash kí wọ́n brainwash èèyàn and you may say pastor yẹn lóògùn àbó ṣe kìnìkan but one thing you all don't understand that it's plain here is brainwash. Sherry, let's start from the bottom line which is pé àǹtí yìí òun àti boyfriend rẹ̀ ni wọ́n fẹ́ jọ lọ sọ́dọ̀ pastor yìí láti lọ ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe yẹn òun ni pastor yẹn béèrè orúkọ boyfriend sí kan tó mọ̀ àǹtí yẹn ò bá boyfriend rẹ̀ sọ̀rọ̀ mọ́ ó ti di pé ó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ pastor yìí gbogbo nǹkan kan ni oògùn àbí tí wọ́n bá ń ṣàṣìyàn and this will now lead me to desperation in women. You see, if you are a desperate woman mo lérò wípé nǹkan tí ó ń ṣe àǹtí yóò kọ́ yín lọ́gbọ́n gbogbo wa kọ́ la máa marry gbogbo wa kọ́ la máa bímọ nǹkan tó kọ̀ wá ń bẹ̀ òun náà ni pé tó bá ti mọ̀ wípé àìmọ́rì àtàìbímọ rẹ you tried your best in this whole thing but it didn't work mọ̀mọ́ wá nǹkan tí ò sọnù kiri. You see, this woman's desperation of wanting to be married, of wanting to have a child particularly ló gbé wọn pàdé irú èèyàn báyìí who is a sweet talker and a manipulator. Mo fi títí ìbọn lọ́mà ṣẹlẹ̀ rí kò ní ìdí kí pásítọ̀ yẹn sa ògùn kankan the only thing tí pásítọ̀ yẹn kàn máa sọ fún àǹtí yẹn náà ni pé sórí boyfriend yẹn mo ti bí ẹ ṣe kíní kan sí o ò fura pẹjọ́ máa ń jà àdámọ́ yóò bá tira yín mọ̀ òun gan ni gbogbo nǹkan ìṣe látijọ́ tí o sì fi doyún that's the only thing he could have taken that man to tell that lady and that would have made her leave that husband coupled with the fact that that thing is coming from a pastor. A narcissistic manipulator met a desperate woman nìkan tí gbogbo wa ń rí that is playing out in this situation ẹ kọ́kọ́ gbàgbé oògùn àbí wọ́n ṣàṣeyàn kankan náà ẹ jẹ́ fún ilé example kan ó ní ìyá kan lórí TikTok app yìí
mi ìfẹ́ dárúkọ but whoever knows will know ó bímọ rẹpẹtẹ báyìí ó máa ń go life gan. Ìyá yóò sì mọ sọ fáwọn èèyàn tí wọ́n ń wá ọmọ wípé ẹ sẹ́ǹdì owó pineapple o ẹ sẹ́ǹdì owó orange o òun fẹ́ ra nǹkan fọ́mọ òun so ọmọ òun tóun rà fún yẹn torí pé Ọlọ́run bless òun ṣàbíamọ́ tòun torí pé Ọlọ́run bless òun so òun lòun máa fa àwọn ọmọ òun ṣàdúrà fún yín pẹ̀lú owó pineapple tẹ́ bá send and people are sending it. Women who are looking for children are sending it, but anyone can see through that woman that this is a working 419 scam. Ìyá ta dẹ̀ ń sọ̀rọ̀ ìtẹ́ bá gbọ́ òyìnbó ẹnu àwọn ọmọ you can tell wípé owó tí gbogbo yín dá yẹn ó fi ń brought àwọn ọmọ tiẹ̀ up dáadáa. That's someone who is preying on the desperation of women that are looking for children. Ẹni tó ń sẹ́ndì owó apple tó ń sẹ́ndì kìnìkan kò ń ṣe pé gọ̀ desperation ni ò jẹ́ kó wò wípé ẹ̀tì ẹ̀dùn náà ìyá tó ní mọ̀ sẹ́ndì owó pineapple kìnìkan ṣójọ́ náà ni. Forget about pé bàbá yìí lo oògùn fún. This man is a narcissist manipulator that met a desperate woman, and this is where my own bone of contention will come. Dúró dàsìkò Ọlọ́run ó lọ sọ̀rọ̀ pásítọ̀ kan ó ṣe kìnìkan don't be too desperate. Sórí èèyàn tí ó pera rẹ̀ tí ebi pè ó ti pọ̀ ju àwọn tí Ọlọ́run bá pè lọ ní ìsìn. Especially if you are a celebrity, if you are a star, ìwọ̀nba ni kó mọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì síwájú àwọn tí wọ́n ń pera wọn léèyàn Ọlọ́run lọ. Ìwọ̀nba ni kó mọ̀ jẹ́ kí ẹni tí ó pera ẹ̀ léèyàn náà kó mọ̀ fi ọwọ́ lé ẹ lórí because you as a star, you as a celebrity, ògo tí ń bẹ lára rẹ̀ hùn púpọ̀ nínú àwọn pípù yìí náà wọ́n á máa ṣe kí ni wọ́n fẹ́ gba tara rẹ̀ tẹ́lẹ̀. And if we talk about the hairdresser náà tó jẹ́ wípé wọ́n sọ wípé hairdresser tí woman yẹn ń bẹ pẹ̀lú rẹ̀ hairdresser yìí náà ń kọ́ ìmọ̀ pa àwọn èèyàn kí wọ́n wá yọjú wò wípé ọ̀dọ̀ òun ló wà ó ẹni tó yẹ kó tún bò ó lásìkò tó yẹ kó ṣe kíní kan àwọn èèyàn ó mọ ya fọ́tò rẹ̀. Òun la Yorùbá fi sọ wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì lòun náà. And for every woman tó jẹ́ wípé pásítọ̀ kọ́ ló fẹ́ o ọkùnrin lásán ló fẹ́ o ṣé púpọ̀ náà àwọn ọkùnrin míì tó ń fìyà jẹ ọ́ ṣé kò mọ lé ọ sá bó o ṣe ní ráwọn òbí rẹ bá sọ̀rọ̀ bó o ṣe ní réyàn bá sọ̀rọ̀ kí ìyá yẹn lè bá jẹ ọ́ dáadáa gbogbo rẹ̀ kọ́ lóògùn. A desperation of wanting a child is why she took all that nonsense that happened from this man gbogbo ẹ̀ kọ́ lóògùn. And I saw someone who is saying how can someone like Tope tó játa tó ṣe kinní kan báwo ló ṣe máa end up pẹ̀lú that is what desperation would cause. All the obìnrin mi she would have all the qualities in life but the kind of man she would settle for tó bá di pé gbogbo ẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan wàá máa gbọ́ lẹ́nu obìnrin yẹn pé ọmọ ni mo wá dọ̀dọ̀ ẹ̀. It happens. Kí nìkan tí mò ń sọ dear women don't allow desperation for marriage don't allow desperation for a child ẹ má jẹ́ kó tì yín lẹ́nu kú. Bàbá yóò nídìí láti fi oògùn wá irú obìnrin yìí all it takes is words of mouth to tell her torí ẹ̀ ló ti fi ìbímọ ẹni tó ń fẹ́ yìí ní ó jẹ́ kó tètè bímọ àdámọ̀ yín ò papọ̀ yẹra fún that is all it takes. Gbogbo ẹ̀kọ́ lóògùn. And mo dẹ̀ ti rí lórí social media a lot of people are preying on women who don't have children. Nǹkan tí ò yẹ tí ò tọ́ obìnrin mi lórí pé ó ń wá ọmọ ọ̀dọ̀ pásítọ̀ tó lọ kò kúrò ń bẹ̀ mọ́ ibẹ̀ pásítọ̀ yẹn ló padà fẹ́. Gbogbo rẹ̀ dẹ̀ kọ́ lóògùn like I said. So please kí gbogbo àfi woman yẹn ká fi ṣe àríkọ́gbọ́n. It is a desperation of wanting to be a mother that made her find herself in this shitty situation. Wọ́n á fi ilé ìgbàládùra gbogbo pátápátá tá à ń wá ọmọ tá à ń wá ìdùnnú. May God grant every one of you what you are looking for, but please don't be desperate.